bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá lọ wo fíìmù Sunday Igboho wọ́n á rí i pé ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni kò kì í fẹ́ kí àbùkù kan àbí ìyà kó ta lé ẹnì kankan gbogbo àwọn tí wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n ti rí rí tí wọ́n ti kó ẹjọ́ dọ̀dọ̀ ẹ̀ àbí tí wọ́n ti sọ̀rọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn nígbà tó tún wá bá wa wọnú ìjàgbara àìmọye ìgbà ló jẹ́ pé ó máa ṣe dáadáa fún àwọn èèyàn ọmọ kéékèèké tó bá lọ ọwọ́ kan ọmọ kéékèèké kan wọ́n bí ọmọ bíi 6 àbí 7 ni wọ́n tó lọ kọ́ wọn lábẹ́ bridge kò ju bí oṣù kan ìṣẹ̀lẹ̀ sí chief wa ó lọ kó wọn lábẹ́ bridge ni ọmọ ọdún 9 ọmọ ọdún 10 yìí tó dàgbà jù náà ọmọ ọdún 12 ni wọ́n abẹ́ bridge ni wọ́n ń gbé wọ́n níyà wọ́n ní bàbá àwọn ọmọ òkú ayé lẹ̀ ń wò yẹn ní Nàìjíríà wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ dátírẹ́rẹ́ àbí orílẹ̀-èdè tó wà tó jẹ́ pé ó kún fún wàrà àti oyin tó jẹ́ pé ọ̀wọ́n tí wọ́n wá ọ̀wọ́n tó jẹ́ olórí wa tó jẹ́ pé tara wọn nìkan lọ́mọ̀ self-centered very very selfish tọ́wọ́n ọmọ wọn àti ìyàwó àti ọ̀wọ́n ẹbí wọn àti ọ̀wọ́n ará wọn tó bá ti jẹ tó ti mu ló bá tán wọn ò rántí aráàlú mọ́ lówó aráàlú lọ́dẹ̀ fi ń ṣèyẹn o kì í ṣowó ara wọn o owó aráàlú òun ni wọ́n fi ń ṣèyẹn kì í ṣe owó ara wọn àbí ẹni tó jẹ́ ọ̀gá orílẹ̀-èdè náà Muhammadu Buhari ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fọ́dún 12 ni ló fi tiraka pò fẹ́ di president tí ò rí ṣe àfìgbà tó wá sọ́dọ̀ wa tá a bá a dáwọ́ pọ̀ tá a náà gbé sókè tá a ṣe gbá tá a ṣàwo tá a ṣe bàbá tá a níyà àwọn ọlọ́mọ ayọ̀ wá kú olóko ẹrú Nàìjíríà dá ó máa fight corruption nígbà tó wá ń fight corruption corruption tí wọ́n ń fight yẹn tí wọ́n bá ti gba owó àpapín ni wọ́n á tún kó sílẹ̀ wọ́n á tún pín nǹkan tí wọ́n ń ṣe nìyẹn ọ̀wọ́n tó bá tún wá jalè tó bá wà nínú opposition leader tó wà opposition side ọ̀wọ́n tó wà PDP tó bá ti jalè tó bá ti ń lé wọn wọ́n yà sáwá sí APC tó bá dẹ̀ ti wà bí APC wọ́n ti wà secured wọn ò ní lé wọn mọ́ bẹ́ẹ̀ lọ ṣé orílẹ̀-èdè tá a máa dúró nìyẹn ẹ má jà bá òkò lọ sílé olóró jàre ẹ jẹ́ ká kọjú sí nǹkan tá à ń ṣe ẹ rí breaking his high court declaration there okay ṣe ẹ fẹ́ play yẹn fún wa ní engineer wa torí pé mo rí pé ẹgbẹ́ yẹn sí ẹ play ẹ̀ fún wa ká gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ká tó tẹ̀síwájú. kò tí ì sọ̀rọ̀ o. ẹ go on ma. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n mọ̀ wípé àwọn ìjọba gan wọ́n ti ń feel impact yẹn wípé nǹkan tí Yorùbá bá fẹ́ ṣe àfi tí wọ́n bá ti lọ́wọ́ sí ọgbọ́n orí ló máa fi ṣe làákàyè ló máa fi ṣe sùúrù ló máa fi ṣe àwọn ò ní ìbọn àládàá àní nǹkan ogun àlógún jà ṣùgbọ́n Ọlọ́run a ní Ọlọ́run ọba a dẹ̀ ní ọ̀wọ́n irúmọlẹ̀ wa tó yẹ pé Ọlọ́run náà ló dá wa Ọlọ́run ló dá wa sí orílẹ̀-èdè wa òun ló mọ̀ wá òun ló mọ̀ wá òun ló ní ká níbẹ̀ sẹ́nìkan bá wá fẹ́ dìde ogun yìí pé àfi kí òun wá pa wá run Ọlọ́run ò ní gbà fún wọn torí Ọlọ́run ọba adákẹ́ dájọ́ ni ó dẹ̀ máa gbèjẹ oníjà kíjà ò gboníjà ni ẹrù aboníjà pé èèyàn fẹ́ẹ́ lè sọ pé ní ìwà arún ẹ̀ ń ṣe ẹrú ilé ọlọ́ọ̀lé tí wàá pọ̀ jù òun ló jẹ́ pé gbogbo tí wọ́n bá ṣe fún yàn láyè kó lóun fà lọ́lọ́run lọ́wọ́ torí pé kò sí ẹni tó lè dájọ́ bí Ọlọ́run ọba òun ló mọ̀ wá òun ló dá wa kí ló ṣe máa lajúlẹ̀ kíyà jẹ wá ẹwà ọmọ Yorùbá tó bá mọ̀ wípé ilé tọ̀wọ́n lé wa a máa fi wá bá wọn jà létà ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní wá lára títí gbogbo ọmọ Yorùbá
wọ́n ti jáde àwọn tó bá ti mọ̀ pé wọ́n ní láárí tó bá ti ní change díẹ̀ lọ́wọ́ tó bá ṣe tó bá rí ṣe tó ṣe business tó rí ṣe tọkọtọ wọ́n ya palẹ̀ mọ́ ẹrù wọ́n ta ní tọ̀nà wọ́n gbà lóyìnbó lọ. àwọn doctors tó yẹ pé àwọn medical doctors wá tó yẹ pé wọ́n ṣe dáadáa ìmí àní hospital nínú ẹ̀ nígbà tó bá ṣe tí ò rójú tu ẹ̀ a lọ ṣe apply to ṣe kinní kan àyà gbọ̀nà lóyìnbó lọ. wọ́n wá lọ di nǹkan mèremère ń bẹ àwọn engineers wa bẹ́ẹ̀ náà àwọn teachers wa bẹ́ẹ̀ náà bí gbogbo àwọn tí wọ́n fẹ́ nítorí ọmọ àwọn lomi wọ́n wà òkè wọ́n á níṣẹ́ lọ́wọ́ bọ̀ nítorí ọmọ wọ́n rí pé education Nàìjíríà ò lọ síbi kankan mọ́ kò dáa mọ́ bọ́ ọmọ náà bá tún wá ṣe tọ́mọ òbí náà bá tún tiraka tó tún rọmọ lọ sílé ìwé tọ́mọ náà bá tún jáde kò tún síṣẹ́ fún wọn àwọn àpògo ológo ni wọ́n àìmọye àwọn tó wà talented ní ìlú yẹn tó jẹ́ pé wọ́n ń pa ògo wọn sójú ọmọ Yorùbá ni kò sí nǹkankan fún ọmọ Yorùbá wọ́n ti ẹ̀rọ ṣe níbi pé wọ́n tún wá ń choose àwọn olówó wa àwọn tó mọ̀ yìí pé wọ́n ní owó gidi wọ́n ń kọjú ìjà sí wọn ní abẹ́lẹ̀ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ti ní ọ̀hún tó yẹ pé wọ́n ti ní tó yẹ pé wọ́n fẹ́ fi gbàgà máa bá kí ló ṣe ń pe ọmọkùnrin tó ń Dangote tó bá ti rí pé wọ́n fẹ́ fi gbàgà pẹ̀lú wọn wọ́n àtáàkì wọn license wọn tó bá ti rí pé license wọn fún wọn kó kọ́ máa fi import kan wọ́n á gbà á tó bá mọ̀ pé contract kan wà tó mọ̀ pé bẹ́ẹ̀ lọ tí ń rí jẹ wọ́n á gbà lọ́wọ́ wọ́n á close ẹ̀ nǹkan tó ń ṣe fún ọmọ Yorùbá ni wọ́n pọ̀ rẹpẹtẹ wọn ò ṣe dárúkọ o mo gbọ́ sórí kan lánàá mo dorí mú ni pé níbo ni wọ́n ń bá wa lọ ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá àti ọ̀wọ́n onílẹ̀ wa òun ló máa kọjú ìjà sí wọn nítorí pé wọ́n ti léwa àti kun ògiri làánà ṣe rígi sí wọn tó bá yẹ pé wọ́n mọ̀ ní wípé àwọn tá a wà níta ìtẹ́bámọ̀ wípé ẹ̀ẹ́rí pé àwọn tá a wà níta àwọn tá a wà ní diaspora àwa ni à ń kojú ìjà sí wọn kì í ṣojú ìjà pé à ń bá wọn jà o bọ̀ àwọn là ń jà fitifita tá à ń lọ pé ẹ lè ṣe báyìí a máa ṣe báyìí ni là ń protect là ń ṣe rally là ń ṣe gbogbo ẹ̀ là ń bọ́ sórí ìkànnì tá à ń sọ̀rọ̀ ó lójú nǹkan tí àwọn tó wà ní Nàìjà lè sọ torí pé tó bá sọ wàhálà ni wọ́n máa gbé wọn ẹ wo bàbá wa Chief Sunday Igboho ẹ wo bí wọ́n ṣe wọ́n ṣe tán wọ́n tún kó ọmọ 12 ládùn lọ́dọ̀ wọn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo àwọn ọmọ 12 náà pátá ni wọ́n ti jáde kí Ọlọ́run ẹlẹ́dàá kó má yẹ kí nǹkan kan ṣe wọ́n torí pé ìmí ti wà nílé ìwòsàn wọn tó sì ń gba treatment nínú wọn ìmí ìṣe ń gba treatment nínú ọmọ tí wọ́n kó lọ yìí ìyà tí wọ́n fi jẹ wọ́n kò ní sọ ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá tó ń kọjà fún yàn á bá a kọjà fáwọn ọmọ yẹn àgàgà obìnrin àárín wọn oríṣiríṣi distraction ló wá ń gbé wá ńgbà tó ti ṣe tọ́rí pé ẹnu wá ń kò wọ́n ṣe lóògùn tẹ́ bá fẹ́ gbọ́ oògùn táwa sọ pé ẹsẹ̀kọ̀ fúru láì ẹ bá fọwọ́ kan kìíní kan má fọwọ́ kan òǹdè má fọwọ́ làfọ̀jẹ́ kìíní kan gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wọn Fúlàní wọ́n tún wá ṣe kíni wọ́n tún wá kó àwọn àfáà sílé tí wọ́n ń bá wọn ṣe kíni tó ń bá wọn sa oríṣiríṣi kò sí nǹkan tí wọn kì í náwó wàláì kò sí nǹkan tí wọn kì í náwó fún wa ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí ẹ bá wà ní kọ̀nù yìí ẹ má dá nìkan wo ètò tá à ń sọ yìí ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ notification button so that ìjọ tó bá ń bọ̀ ẹ bá wa subscribe lórí YouTube channel wa àti Facebook wa so that ìjọ tó bá ń bọ̀ ìjọ tó bá máa ṣe ètò ẹ máa rí wọn máa notify yín ẹ máa bá wa tẹ button like àti love ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ máa bá wa share ẹ máa bá wa share ètò yìí ẹ jẹ́ kó débi tẹ́ ẹ máa fi tóbi tó dé ọwọ́ tẹ́ bá fi share ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí ní agbára ti Ọlọ́run ẹ máa bá wa share ètò yìí kẹ́ jẹ́ kó débi tó máa dé. nígbà tó rí wípé ẹnu wa kò bàbá bára ajá à ń parí ẹ̀ tí a bá ti ló yá ó yá náà ni gbogbo owó tí a fi gbà wọ́n ọmọ yìí sílẹ̀ àti gbogbo ìta fi ń ṣe àwọn ètò owó èèyàn wa ló ń fún wa lóní tẹ̀lé léjì tẹ̀lé oní 5,000 oní 2,000 oní 1,000 oní 500
oní 50,000 bó ṣe ń ṣe nìyẹn. ẹni tó ṣòwò tó pọ̀ jù oní 500,000. tàbá ní a ní 10 million, tàbá ní a ní 5 million lẹ́nìí bó ṣe máa rally round tó máa ṣe nìyẹn. gbogbo ẹ̀yin tí ẹ wá ń bá wa dá sí ètò náà ní agbára tí Ọlọ́run nífẹ̀ẹ́ nìkankan yín ṣe àwátì, gbogbo wa lájọ máa dílẹ̀ lérí yẹn ní fi wọ́kọ̀ àwátì lágbára Ọlọ́run. wọ́n àtàwọn rí pé ẹnu wa ń kò mo lọ ti ń rówó yìí pẹ̀lú gbogbo bá ṣe ṣe fún wọn, àti fún wọn títí wọ́n ti ro níbo lọ ti ń rówó yìí. wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi jáde. à á play ohun kan fún yín, ṣùgbọ́n ká tó play ohun yẹn eléyìí látúrí lórí WhatsApp tí wọ́n ní ọ̀rẹ́ Ìgbòho tẹ bá rí gbogbo yìí òun nìyẹn. ọmọkùnrin náà wọ́n pò lórúkọ kan, ọ̀rẹ́ ẹ̀ ni a máa ń rí káàkiri nígbà tọ́jọ́ ń rẹ́lì káàkiri. ìgbà tó lọ sí Gàngán nìyẹn, òun ló dúró sẹ́gbẹ́ ẹ̀ yẹn. wọ́n ní very close friend of his. wọ́n ní ìyẹn ń kọ́ òun ló ṣalamí, òun ló ṣe gbá, òun ló ṣàwo, ìyẹn ló tún gbé káàkiri ní ìsìn. kò yé wa o ṣùgbọ́n ó yé Ọlọ́run ọba. kò yé wa o ṣùgbọ́n ó yé Ọlọ́run ọba. tó bá jẹ́ pé ọmọkùnrin yìí náà ló ṣe alamí, ó kú ọkọ̀ Ọlọ́run ọba tó lé mi ò wí pé iṣẹ́ ẹ̀rù téèyàn fi ń ṣe àdúrà èèyàn kì í fi ń ṣe pè lọ́dọ̀ tèmi, bẹ́ẹ̀ mi ṣe mọ tèmi ṣe nìyẹn o. bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ọmọkùnrin yìí ló ṣe oríṣiríṣi tán ló ṣe yìí, ó kú ọkọ̀ Ọlọ́run ọba, ó kú ẹlẹ́dàá gbogbo àwọn tí wọ́n pa ní Gàngán tó dúró síbẹ̀ tó ń wò ó, torí bí ọ ní orúkọ èèyàn ń wojú Ọlọ́run wo ọkàn. gbogbo ó lọ sí Gàngán, ó lọ s'Óṣogbo, ó lọ s'Oǹdó, ó lọ s'Èkìtì, bí Chief Sunday Igboho ṣe ń lọ lòun náà ń tẹ̀lé olódúró sẹ́gbẹ̀ẹ́ yẹn. tó bá dé tòótọ́ ni ọmọkùnrin ṣe nǹkan tó ló ń ṣe yìí, wàláhì ó kú ọkọ̀ Ọlọ́run ọba. ṣẹ́rí kò sí èpè tẹ́ ẹ lè ṣe tó jù yẹn lọ, àdàbí ló máa dà, because bó ṣe wà yẹn ó ti bá wọ́n ti jọ fọwọ́ wọ́wọ́, ó ti mọ omi ẹ̀, ó ti jẹ ata ẹ̀, ó ti jẹ epo ẹ̀, wọ́n ti jọ wà ní mọ́tò kan náà, wọ́n ti jọ sọ̀rọ̀. àdàbí ó jà ojú èpè lọ. gbọ́ nǹkan tó lórí kan sí tuntun kọ ni, ó ní ẹ máa fi wọ́n ṣe èpè mọ́ àjọ bí ó dáa. ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa fi wọ́n ṣe èpè mọ́ àjà bí ó dáa. alájọ bí ti ó jà ó jèpè, ẹ má fi wọ́n ṣe èpè mọ́ àjọ bí ó dáa. alájọbí ló máa dà, kò dìgbà tá a bá bí wa nínú ọmọ ìyá kan bàbá kan. alájọbí nítorí pé èdè wa èdè kan náà lájọ ń sọ, ẹ̀jẹ̀ kan náà ló ràn nú vein wa, ilẹ̀ kan náà lájọ sùn lájọ gbé, ibì kan náà lájọ jókòó, oúnjẹ kan náà lájọ ń jẹ, aṣọ kan náà lájọ ń wọ̀, àti dá alájọbí. kò sépè, kò ní ìdíkẹ́ fọmọkùnrin ìṣépè, torí ẹ̀ mọ̀ kódà bẹ́ẹ̀ bá fi ṣépè kan tí ò bá ń ṣòun ló ṣe é, wàláhì tẹ́ bá fi ṣépè tí ò bá kí ń ṣòun ló ṣe é kò ní mọ̀. ṣùgbọ́n tẹ́ bá ń ṣàdúrà fún táwọn èèyàn sọ pé ewu ó ń parọ́ ọmọ ní táwa ń ṣe àdúrà fún, tó bá jẹ́ pè ní ti èpè náà ni ó mọ̀. ọ̀rọ̀ tèmi nìyẹn, wàláhì kò sí bó ṣe máa ṣépè fún aládùúrà tí èpè máa mú aládùúrà, kò dẹ̀ sí bó ṣe máa ṣe àdúrà fún elépè tí àdúrà máa ràn án. bó ṣe wà nìyẹn. Ọlọ́run ọba dákẹ́dájọ́ wà ní owó ẹ̀dá níran, ọba mi aláwò pa owó ẹ̀dá níran. bẹ́ẹ̀ ni a máa wo ọ̀dà níran báyìí, ọba aláwò pa ni ó máa wo ẹni tí aláburú àdá ó máa wò pa ni. wọ́n ṣe é ṣe oríṣiríṣi distraction, wọ́n ṣe ń sọ̀rọ̀ oríṣiríṣi, wọ́n á tún lọ ṣe fídíò, wọ́n á gbé lẹ̀, voice note ló pọ̀ jù lóríṣiríṣi. wọ́n fẹ́ fi dàwárú, wọ́n tún gbé kan wá. ẹ bá mi play yẹn kẹ́ ẹ ti ẹ̀jẹ̀ ká gbọ́ nǹkan sí yẹn sọ, ẹ bá mi play yẹn, ẹ bá mi gbé sókè, ẹ bá mi play engineer àwọn, ẹ bá mi play voice note yẹn. ìjàmbá tó láì fárólé ọlámà òun ló ní ká wá lóru, tó wá kẹ́ máa ń fọ́lò ọ̀rọ̀ ẹ̀, òun ló ní ká wá lóru. kò dẹ̀ mọ̀ pé ìjọba Ọlọ́run tó ní wà tí ó lá wà tí ó rọ̀súlà wà ó lòlẹ̀ amúrè mi ń kún, ó mọ̀rú agbára tó gbé fún ìjọba ni. egungun ha rẹ̀ gangan òun la fi bàjá. ẹ̀wọ̀n kò sí bí wọ́n ṣe lè lágbára tó tí nǹkan bá ṣe egungun ha rẹ̀, kò sí bóyá yóò máa kákò ní. kò yé yín
òun ló ní á wá lóru, ó ní tá a bá pé 1000 wá, tá a bá wá lóru, tí èèyàn 100 bá pàdánù wa, bóyá a lo ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n ká má wá lóru o, láwọn ọ̀gbẹ́ ká má wá lóru, òru yẹn gan la máa wá. Ẹ mọ̀ pé kò sí bí Ọlọ́run ṣe ṣàánú Ìgbòho tó, he talk too much. Níbi ọ̀rọ̀ dẹ̀ nìyí náà ti máa ń mú alágbára. Nítorí pé Yorùbá náà sọ pé a sọ̀rọ̀ á sọ̀bótó. The man call Ìgbòho talk too much. Ó ní àníyàn dáadáa, ṣùgbọ́n kò ní ọ̀rọ̀ dáadáa. Bí wọ́n bá dẹ̀ láníyàn dáadáa, bí ó bá lọ́rọ̀ dáadáa, àìlọ́rọ̀ dáadáa ni yóò bà àníyàn rẹ̀ jẹ́. Nǹkan tó jẹ́ kó fall victim ni ẹ́. She will be a best agitator all over Nigeria. Tí federal government máa báyẹ̀. Àṣé ìgbà tí tóun ló kọ́kọ́ máa ṣerú ẹ̀ ni. Òun kọ́ ló kọ́kọ́ ṣe náà. Ìgbà tí Gani Adams ṣe past government ò fún lówó ni. Wọ́n fún lówó náà. Ṣé kò wá sọ fẹ́ kó kò fẹ́ owó? Òpònú. Ló stand on ni. Ọjà gbọ́lọ̀ o. Ṣùgbọ́n ọlá ojú dúdú àti mo gbọ́n tán mo mọ̀ tán, òun ló padà pa Sunday Igboho náà. Tó bá kó dúró lórí ọ̀rọ̀ Yorùbá agitator yẹn ni, kò bá jẹ́ lọ bàjẹ́. Federal government ò bá báyìí ẹni. Ẹ bá mi dúró mẹ́ ẹnjìníà. Ṣé ẹ ti gbọ́? Orí tó bá pé ó dúró lórí ọ̀rọ̀ agitator yẹn ni tí ò bá lọ sí ọ̀rọ̀ Yorùbá ni kò bá jẹ́ lọ bàjẹ́. Ẹ ti máa mọ̀ wípé Fúlàní lẹni tó sọ̀rọ̀ yìí kì í ṣe Yorùbá. Bóyá lẹ mọ̀ wípé Fúlàní tó wà ní Ẹ̀gbá gan, Fúlàní tó wà ní Ẹ̀gbá lọ́rùn àwọn tí àwọn tó máa ń ta wàrà yẹn, àwọn Miyetti Allah tí wọ́n máa ń jẹ dẹrandẹran yẹn, àwọn míì jẹ́ pé ìjọ kan sí Sunday Igboho lọ sọ́dọ̀ Miyetti Allah, mo rí fídíò yẹn, ìjọ tí n bá rí màá tún gbé wá, màá lọ sáàchì fún ọmọkùnrin kan lóun 50 something ibẹ̀ lọ́dẹ̀ bí sí, ó ń sọ Ẹ̀gbá lẹ́nu báyìí ni. Ó lọ́wọ́ bàbá àwọn ni wọ́n wá síbẹ̀ yẹn, wọ́n dẹ̀ bí ọ̀wọ́n sílùú yẹn, wọ́n ṣe bí wọn káàkiri gbogbo àwọn tó ń dẹran yẹn, àwọn tó máa ń ta wàrà níta ọ̀sìn, àwọn Fúlàní yẹn tó ń ta wàrà níta ọ̀sìn yẹn, ọmọ wọn Fúlàní wà nínú wọn, ọmọ wọn sọ Yorùbá tó ní Yorùbá lọ, ó tún ń pa kíni ní Ẹ̀gbá ló ń sọ gan. Ẹ̀gbá lọ́mọkùnrin sọ lẹ́nu, ó rán Ẹ̀gbá ni wípé àwọn Ẹ̀gbá a máa ń ṣe kí lọ́ ṣe ń pè, bàbá máa ṣe ìyàwó a máa ra màálù, bàbá máa ṣe kí lọ́ ṣe ń pè a máa ra màálù, bàbá máa ṣe kinní kan a máa ra màálù, a lè ra màlà lẹ́yìn àmàlà kò ẹ̀ màálù ò ṣeé ṣe ògùnfẹ́ bí ìlọ́fẹ́ pa jẹ́ ká ṣe kinní kan jẹ́. Nígbà tí Chief Sunday Igboho lọ sí Ẹ̀gbá, Fúlàní lẹ́ni gbogbo wọn Miyetti Allah yẹn, ẹ wá sọ fún ṣé kan nu wò lè ṣe nǹkan tó ṣe yìí. Ọmọ Yorùbá wo ọmọ Yorùbá wo ló máa dọ́rùn kan tó dánwó, ló máa sọ orúkọ tó sọ yìí? Ọmọ àlè Yorùbá ni Fúlàní wà nínú ẹ̀jẹ̀ ẹ̀ tó sọ̀rọ̀ yìí. Ẹ bá ń gbóhùn yẹn sókè. Ṣùgbọ́n ó lo pé àwọn kan lọ gbé nǹkan tí ò kọ́ lọ́kọ̀ lẹ́sẹ̀, wọ́n fẹ́ gba Yorùbá nation. Ṣé tó bá gba Yorùbá nation náà tán yóò jẹ gómìnà ni àbí yóò jẹ kọmíṣánná? Wọ́n ti tì í ní náà. Ẹ bá mi dá dúró ń bẹ̀. Chief Igboho máa ń sọ, á ní òun ò ní òṣèlú ṣe, tó bá gba Yorùbá nation kò sí nǹkan tó ń fẹ́ ṣe, àní kí orúkọ òun kó wà nínú ìwé ìtàn, kí orúkọ òun kó wà nínú ìwé ìtàn ni òun ò ní nǹkan kan jẹ. A tún máa sáré ṣóun kàwé ní débi tóun fẹ́ rú kí lọ ṣe ń pè. Òun ò kàwé ṣùgbọ́n òun kò gbọ́n orí òun ò ní, àníkọ̀wé èèyàn òun kọ́ ti gúnlẹ̀ láyọ̀. Kó tó wá di àsìkò tí wọ́n máa ń fọ́lé Chief Sunday Igboho yẹn, àwọn àgbààgbà, àwọn ọba, àwọn oríṣiríṣi ni wọ́n sọ pé wọ́n ránṣẹ́ sí Chief Sunday Igboho pé kó drop ẹ̀, kó má sọ̀rọ̀ Yorùbá nation mọ́. Wọ́n lè tún fowó lọ náà, ó lóun ò fẹ́, ó lóun ò gbà. Ṣé ẹ gbọ́ tí ẹ sọ pé ká sọ pé ó dúró lórí ọ̀rọ̀ agitation yẹn ni á ti jẹ lọ. Ọmọ bàbá tó lé kúrò ní Sẹ́ríkì Ìgàngàn, kí wọ́n ṣe ń ṣe pé lọ́ṣẹ́ ń porúkọ ẹ̀. Ọwọ́ mọ̀ Yorùbá sọ dáa Yorùbá ni wọ́n sọ níjọ́ tó bọ́ sórí ìkànnì tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn, tó ń sọ̀rọ̀ lórí TV tí wọ́n fídíò wọn. Ó pọ́sibù kò jẹ́ kan náà ọmọ Sẹ́ríkì Ìgàngàn ni. Ṣé bí ńgbà tí olóyè Sunday Igboho tó wà ní Kútọ̀nù nígbà tó kọ́kọ́ fẹ́ ṣe kéèsì ní ọmọ Sẹ́ríkì Ìgàngàn, ó gbéra ó lóun lọ sí Kútọ̀nù
òun fẹ́ lọ wò òun kọ̀wọ̀ nǹkan kan lọ òun fẹ́ lọ fi wọ̀n bó ṣe ba gbogbo ilé bàbá òun jẹ́ bó ṣe gbá bó ṣe ṣàwo wọ́n pọ̀ àwọn èèyàn síbẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ pé nínú ilé tí wọ́n sùn táwọn ọmọ ọ̀gọ̀ngàn sọ yẹn wọn ò sọ bẹ́ẹ̀ pé wọ́n ní prison nínú ibẹ̀ yẹn tó ń kọ̀ àwọn èèyàn sí. Sẹ́ríkì tó jẹ́ pé tí wọ́n bá gbé ọmọ tán òun ló ń gba ransom ẹgbẹ́ kí ló ṣe bí Gumi ṣe ń ṣe yẹn bẹ́ẹ̀ ni Sẹ́ríkì ṣe ń ṣe. Ó máa mọ ibi tí wọ́n gbọ́ ọmọ yẹn lọ òun ló máa gba ransom ló máa lọ fún wọn ló máa gba àwọn tí wọ́n fi sílẹ̀. Bí Sẹ́ríkì gangan ṣe ń ṣe nìyẹn ọmọ ẹ̀kẹ́ ọmọ tó bí síbẹ̀ ọmọ 40 something ọmọ 50 something wọ́n wà níbẹ̀ ó lóun ti dé ìgangan over 50 ó dẹ̀ bímọ síbẹ̀ wọ́n sọ Yorùbá dáadáa àwọn ọmọ àtọmọ ọmọ ẹ̀. Ìkan nínú àwọn ọmọ yẹn lè ṣerú nǹkan yìí torí gbogbo nǹkan tó pamọ́ lójú èèyàn kedere báyìí ló hàn sí ọwájú lọ́dọ̀ Ọlọ́run ọba. So kò sí ọmọ Yorùbá kan nígbà tó sọ pé Sunday Igboho talk too much ìwọ́n tún kọ́ tún sọ 3-4 months ṣé tó bá jẹ́ ọmọ Yorùbá ni ẹ́ ṣé o lérò pọ̀ ní mo mú ẹyẹn ni ohun tí wọ́n fi sọ̀rọ̀ yìí ẹ bá ń gbóhùn sókè ó yá ẹ jẹ́ ká máa play ẹ lọ. wọ́n tì í kò sọ́ni kò síjọba kan tó máa wà lórí oyè tó máa rẹ́nìkan tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ tó máa fojú rẹ̀ wò. tó bá ṣe dáadáa kí ló fẹ́ gbàjọba kí ló ìjọ tí wọ́n ti ń ṣe níwọ̀nba táwa lérò pọ̀ ń ṣe dáadáa ṣe bá àwọn òun ràn gbà tó wá dúró ní pípa ló jẹ́ ká mọ̀ ebi kan ò tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi tẹ́ ẹ̀ ń wò yóò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mo mọ̀ wípé kò síṣẹ́ mo mọ̀ wípé ebi ń pọ̀ àwọn èèyàn ṣùgbọ́n mi ìmọ̀ kan ń pọ̀ àwọn èèyàn bó ṣe ń pọ̀ àwọn èèyàn ní gàngán yẹn ọ̀pọ̀lọpọ̀ ṣì Sunday Igboho ló jẹ́ ká mọ̀ àti àwọn agitator irú Kóìkì ti máa ń wò Yèyé Dára Tẹ́ni ọmọ ológo Máyégún ọ̀wọ̀n ni máa ń wo ètò wọn ṣùgbọ́n gbà tí Sunday Igboho tó wá lọ tó jáde nígbà yẹn ìgbà October 1st tó kọ́kọ́ jáde àwọn Yorùbá jáde ìgbà tó wá lọ sí ìgàngán yẹn làá ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gidi gan most people ṣe mọ̀ òun ló lajú àwọn èèyàn òun ló fún àwọn èèyàn ní awareness kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ dẹ̀ wo bí àwọn èèyàn ṣe ṣígun ẹ wo bí wọ́n ṣe dìde sí ọ̀rọ̀ ẹ wo gbogbo ibi tí ó ti ṣe tó ti ṣe rálì wọn ò fọ́lé wọn ò pààyàn bí èrò ṣe pọ̀ tó tó mẹ́ wọn ò tẹ ọmọ ẹdìyẹ pa wọ́n ń ṣe nírọ̀wọ́rọ̀sẹ̀ ni wọ́n lọ jẹ́jẹ́ wọn ni á lè tún máa sọ fún wọn ẹ má ṣe gbá o ẹ má ṣàwo ṣe bí ìgbà tó lọ sí gàngàn gbogbo yín ṣẹlẹ̀ ṣáàrí gbogbo yín lẹ rí fídíò ẹ̀ gbé láti ẹnjìníà bá rí fídíò ẹ̀ tí wọ́n yin ìbọn ẹ̀ẹ̀mejì ló gbàbọ́ lọ́wọ́ wọn gbogbo ọ̀tá Sunday Igboho Ọlọ́run máa fi yín hàn lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ọ̀tá Sunday Igboho Ọlọ́run máa fi yín hàn lẹ́yọ kọ̀ọ̀kan àní súre fún yín àní ṣépè fún yín ṣùgbọ́n ẹnu wò ní gbòfò ṣùgbọ́n alájọbí àti ilẹ̀ wa tí ẹ wá tó bá jẹ́ yín Fúlàní tí ẹ wá sílẹ̀ wa tá a gbà yín mọ́ra tá a fún yín nílẹ̀ tá a fún yín nílé tá a fún yín ní gbogbo ẹ̀ tá a ń bá yín sọ̀rọ̀ ajé tá a ń ṣe gbogbo ẹ̀ fún wa tá a náà dẹ̀ ń gbà ilẹ̀ yẹn ilẹ̀ máa bí yín omi Ògùn omi Ọ̀yọ́ omi Oǹdó omi tẹ́ ẹ mu nílẹ̀ Yorùbá ó máa bí yín ọ̀wọ́n nǹkan wa tí ẹ jẹ ọ̀wọ́n atẹ́gùn wa tẹ́ ẹ fẹ́ nílẹ̀ Yorùbá ó máa bí yín ẹlẹ́dàá gbogbo àwọn àgbààgbà wa tó ti lóbè látòrí bàbá Awólọ́wọ̀ àti gbogbo wọn ẹlẹ́dàá wọn ó máa jẹ yín níyà nítorí pé kí ni wọ́n á sọ wípé òun rèé àbáyín jà àbáyín ṣe ẹ máa lọ sóko nítorí pé kẹ́ ẹ lè ṣe kí ni nítorí pé kí ẹ lè bá gbogbo nǹkan oko jẹ́ wọ́n ní kẹ́ ẹ má dẹran mọ́ àìlóhùn tí ẹ náà fi kẹ́ ẹ máa dẹran èmi ò mọ ibi tó ti wà ní ìlú yìí ìlú tó kéré àwọn ìlú kéréje Cameroon ní o kí ló ṣe ń porúkọ ẹ̀ ọ̀hún tó wà lẹ́gbẹ̀ẹ́ wa Cameroon Libya Togo Ghana wọn ò dẹran káàkiri